ọmọ kóòtù òjíire abẹ́ẹ̀ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ àwọn navy o wọ́n mà ti mú ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ apc nípínlẹ̀ ọ̀ṣun o tí ó sì jẹ́ pé ìbọn ni wọ́n bá ní ọwọ́ rẹ̀. ìyẹn nìkan kọ́ ẹ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí Fádáhùnsí lẹ́yìn tí ó sọ pé kí wọ́n pa ẹni ọmọ ẹgbẹ́ àkọ́ọ̀dù tán. ẹ jẹ́ ń gbé yín débẹ̀. ẹ káàbọ̀ sórí ìkànnì wa o. ilẹ̀ oòdùà ilẹ̀ àbínibí wa. ǹjẹ́ ẹ ti gbọ́ ọwọ́ àwọn navy ó tẹ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ apc ní agbègbè ìtàkùmọ̀sà níbi tí wọ́n ti bá ìbọn ní inú mọ́tò rẹ̀. kò wá ṣe mọ́tò rẹ̀ nìkan o, mọ́tò à ń bọ̀ bíi mọ́tò election tẹ́ ẹ̀ bá gbàgbé, tí ó sì jẹ́ pé wọ́n arrest wọn. ǹjẹ́ ẹ mọ̀ wípé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ padà ti bẹ́yìn yọ? torí lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ allegedly ni, torí a mọ̀ pé ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀. nítorí ṣé ẹ rí olórí àwọn èèyàn lára àwọn ọmọ ẹgbẹ́ apc tí wọ́n bá ìbọn yẹn, tí mo sọ pé wọ́n bá ìbọn lọ́wọ́ ẹ̀ nínú ọwọ́ ẹ̀ pẹ̀lú nínú mọ́tò ambo yìí, gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ tí àwọn navy commander tó arrest. ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ti padà fi àwọn ẹni yìí sílẹ̀ o. àwọn olóṣèlú tó jẹ́ ọmọ ẹgbẹ́ apc tí wọ́n bá ìbọn lọ́wọ́ wọn allegedly a gbọ́ pé wọ́n ti free wọn, wọ́n ti fi wọ́n sílẹ̀. wọ́n ò ṣe yẹn ní kíní, wọ́n ṣe yẹn ní òkú òru ni kó má bàa hàn sí gbogbo ẹ̀yàn ọmọ nàìjíríà. bẹ́ẹ̀ tí a bá dẹ̀ wò ó dáadáa, ṣé ẹ mọ̀ pé navy kan wà níbẹ̀ tó sọ̀rọ̀ tó sọ pé kó mú òun lára àwọn navy tó sọ̀rọ̀ níbi títí àwọn olóṣèlú yẹn tó mú yẹn, tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀ ni wọn ò ní gbà mọ́. mo láyọ̀ láti sọ fún yín pé wọ́n tún ti employ ẹ̀, wọ́n tún ti deploy ẹ̀ again, wọ́n ti kí n sọ pé wọ́n ti tuntun gbà á sí ojúṣe ẹ̀ padà. navy tó jáde tó ń sọ̀rọ̀ anyhow, wọn ò wá fi sílẹ̀ sọ́ṣun mọ́ o. wọ́n ti deploy ẹ̀ kúrò lọ́ṣun, wọ́n ṣẹ̀ṣẹ̀ títí wá lọ gbé lọ sí inú ibòmíì tó jẹ́ pé kò ń ṣe ìlú ọ̀ṣun rárá. àti navy yẹn àti àwọn ọmọ ẹgbẹ́ apc tí wọ́n bá ìbọn lọ́wọ́ wọn ní mọ́tò àbọ̀ yẹn, ṣé ẹ mọ̀ pé àwọn olóṣèlú yẹn àti ẹ̀gbà wọn ti fi wọ́n sílẹ̀. the same navy yẹn náà wọ́n ti gbé kúrò ní wọ́n ti transfer ẹ̀ lọ sí ìlú mìíràn. bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ Senator Fádáhùnsí tí ó sọ pé ẹ pa wọ́n, ẹ pa ẹni ọmọ àkọ́ọ̀dù rẹ́rẹ́ padà run. ṣùgbọ́n ìbéèrè mi rè o, ṣe rí bọ̀bọ́ navy yìí báwo ló ṣe fi sílẹ̀, àti pé ta ló sọ pé kó fi sílẹ̀ tó fi dórí àwọn olóṣèlú yẹn náà tí wọ́n ka yẹn senator, báwo ló ṣe filẹ̀ pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń threaten life fún àwọn èèyàn tó jẹ́ pé wọ́n fi ikú dẹ́rùbà àwọn èèyàn tó bá wá fún election náà, láti fi jẹ́ kẹ́ mọ̀ pé àwọn ará bíi they are working hand to hand. àwọn ará ìlú la kàn ń dára wa láàmú. sórí ìwọ tó o bá gbé òṣèlú tó o gbé pátì wọn sórí, ìwọ tó ń ṣe gànràngànràn, tó o bá kú tó bá pa ìwọ ló kú gbé. because see Nigeria politicians is like a dirty game. torí àwọn tó ń ṣiṣẹ́ fúnra wọn gbogbo wọn jọ wà hand to hand ni. ẹ wo irú nǹkan tí Fádáhùnsí sọ yẹn. ṣé wọ́n pé there was a time táwọn ọlọ́pàá jáde tó sọ pé they will do thorough investigation, we will use Fádáhùnsí as a scapegoat for others. wọ́n invite Fádáhùnsí ni, wọ́n sọ pé wọ́n mú Fádáhùnsí wọ́n tì bọ́lé o. àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ìgbà tí Fádáhùnsí máa sọ̀rọ̀, ní kí ni Fádáhùnsí sọ?
ìyẹn sẹ́nítọ̀ tó sọ pé kó pa àwọn ọmọ ẹgbẹ́ àkọ́dì ẹ̀ ó ní kò ń ṣe nǹkan tóun mìn nìyẹn ó ní àwọn èèyàn ló kàn misinterpret nǹkan tóun mìn pé ẹ gbọ́ nǹkan tó ó ní ẹ pa anybody ẹni ọmọ àkọ́dì that statement is very strong àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ṣerú èèyàn bẹ́ẹ̀ ló kàn wá invite tó dẹ̀ máa filẹ̀ kó lọ láti fi jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìwọ ló máa dúra ẹ àsìkò election tó ń bọ̀ lọ́sùn yìí ìwọ ni kó yá wa bó ṣe máa jára ẹ yá forí ẹ pamọ́ if you think if they kill you justice will come for you láíláí nothing my brother my sister nobody will come for you okay irú fádàm sí yẹn sìn tó bá jẹ́ statement tó sọ yẹn tó bá pé ó wá eventually wọ́n pa àwọn ọmọ àkọ́ọ̀dì náà bó ṣe máa kọ invite ẹ̀ lásán nìyẹn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n máa padà sílẹ̀ náà ni ṣé rí ariwo lásán lọ́kàn máa pa èèyàn hey the investigation is going on my brother if they kill you on this spot lórí ọ̀rọ̀ election yìí nothing nobody will come out àwọn ọlọ́pàá kan máa fi kàlámọ̀ sí pé torí tí ariwo bá ti pọ̀ jù wọ́n máa kàn sáré ṣe wúrúwúrú wọ́n á ní yes investigation is going àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ish ó ti lọ nìyẹn that means for you to know that nobody nothing anybody will do nígbà tí ṣé sọ fádàm sí nìkan ni another lady ṣe àjáde ó ṣerú ẹ̀ náà tóun náà make threat public everywhere tó ń jẹ́ kó yí máa yé àwọn èèyàn pé anybody tó bá wá dìbò fún àwọn ẹgbẹ́ APC pìtìpìtì ń bọ̀ wá ṣẹlẹ̀ ẹjọ́ woman yẹn náà dì sí do you hear anything about him you can never hear anything about her ìyẹn woman ẹni adé yìí ni o tó sọ̀rọ̀ ní odò ọ̀tì tó sọ pé anybody ò gbọ́dọ̀ jáde kó wá vote tí ò bá ti ṣe pé wá fẹ́ wá vote fún ẹgbẹ́ APC tó dẹ̀ tún sọ with confidence wípé tẹ́ ẹ bá ti mọ̀ pé òun ò ní dìbò fún APC kó má wulẹ̀ wá vote ṣé ẹ mọ̀ pé woman yẹn náà sọ wọn ò ṣe kankan fún òun just for you to what be careful tẹ́ bá kàn lọ tẹ̀lé nǹkan tí bàbá Tinubu sọ ó lọ́lẹ̀ yìí o ṣe pé bàbá Tinubu sọ statement kan gbà tí senator fádàm sí ó sọ̀rọ̀ kan ó ní there will be full guarantee of full security fún ìdìbò tó ń bọ̀ ní Ọ̀ṣun pé everything will be handled in a thorough way tí ò ní sí ẹni màgòmágó ó sọ gan ó ìtún sọ fáwọn INEC náà wípé this Ọ̀ṣun state governorship election is what we will use to know that 2027 election the INEC they are capable tó túmọ̀ sí pé ó ti yé yín ó fi style sọ fún yín ni àṣẹ èèyàn tó sọ pé security máa pọ̀ guarantee security ẹ lọ wò Ọ̀ṣun state election ti wà lẹ́yìn ẹ wo forí pamọ́ ni mo rí ẹ pamọ́ kí ẹ̀mí ẹ lè là láfi sọ pé nídìí jù báyìí lọ lórí ìkànnì wa o ẹ bá wa like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá tiwa jẹ́ pẹ̀lú subscribe ẹ bá wa gbọ́ lé ẹ bá wa share ẹ bó o kó lọ fáfà láfi sọ pé ilẹ̀ Oòduà gbè wá o kò ní gbọ̀dàlẹ̀.